Ẹ káàsán, ìròyìn ní ṣókí láti ìkànnì Melody 100.7 FM. Adérónkẹ́ Ilésànmí ni oníròyìn yìí. Ilé-ẹjọ́ gíga ti fagilé ìpinnu tí wọ́n fi yan bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́wàá náírà fún ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn àǹfààní míì fún àwọn ọmọ ilé aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìdájọ́ náà ti mú kí ọ̀pọ̀lọpọ̀ aráàlú tún bẹ̀rẹ̀ sí béèrè ìṣirò nípa bí owó ṣe ń di níná láti ọwọ́ ìjọba. Ẹ̀wẹ̀, ní ìlú Àbújá, ìyá kan pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ti jáde láti ṣe ìfẹ̀hónúhàn, wọ́n sì ń ké pé kí ìjọba gbé ìgbésẹ̀ kíákíá lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́. Wọ́n tún sọ di mímọ̀ pé àìní ààbò tí ó di ohun tó ń ba ìdàgbàsókè ẹ̀kọ́ jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eré ìdárayá. Agbábọ́ọ̀lù ilẹ̀ Denmark Christian Eriksen ṣubú lójijì nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ láàrin orílẹ̀-èdè rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Ukraine. Ìdíje náà dúró lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n àwọn aláṣẹ ti fi léde wípé Eriksen ti padà sí ìmọ̀lára, ó sì ń gba ìtọ́jú lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.